bàjẹ́ ẹ ò lè sọ fún mi until I come to the office now. Ó tún dìgbà tẹ́lẹ̀ náà bá tún back up, right? I'm very sorry, sir. You are very sorry. No problem. Tẹ́lẹ̀ náà bá tún bàjẹ́, you be saying you are sorry. So if I didn't come to the office, none of you will be able to call me and tell me pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́fíìsì. You be saying you are sorry. I'm very sorry, sir. You are very sorry. Please go out there and find solution to that other generator. Okay, sir. How are you, Kumi? Banjinko. Who is this? Hello? Daddy, èmi mọ̀ pé fẹ́ báyé mi jẹ́ mi ò lè nígbà. Gbogbo ilé ìtẹ́ ń sọ yẹn mo ti kò sí problem. Àbí nítorí pé mọ̀ mi láti kékeré. Ẹ wo, Daddy, by the time I'm through with you, ẹ máa sọ pé ẹ̀mọ̀ mi mọ́. Jerry èyí ẹ̀gìnà ṣóṣan yẹn or whatever his name is. By the time ti máa fi ọlọ́pàá gbé àtẹ̀yìn àti ẹ̀gìnà ṣóṣan, ẹ máa sọ pé ẹ̀mọ̀ mi rí. Ẹ máa sọ pé ẹ̀mọ̀ mi rí. Ẹ fẹ́ báyé mi jẹ́ nìyà. Ẹ lè báyé mi jẹ́. Daddy, gbogbo ilé ìtẹ́ ń sọ yẹn ẹ lè báyé mi jẹ́. We are talking about 350 million here. Mi ò ní sọ pé torí pé mo ṣe kékeré níwájú yín. Or bóyá mo mọ̀ yín. Ẹ wo èyí dìdìrì tó péré ní engineer ṣọ́sàn or whatever yẹn. Mo ti pè àtẹ̀yìn àtọ̀hún ọlọ́pàá mo máa fi gbé gbogbo yín. Ẹ fẹ́ bá yé mi jẹ́ ni. Kí ló dé gan-an? Sir, please take it easy, sir. Thank you, thank you. Àwọn people fẹ́ bá yé mi jẹ́ ni. All what I built all these years. My dignity, my reputation lójú ìbò mi, wọ́n fẹ́ ruin everything in a day. Èmi mọ̀ pé nǹkan wọlé sí mi lára. And by the grace of God, gbogbo nǹkan tó wọlé sí mi lára máa jáde. Ó máa jáde. Sir, ẹ take it easy, sir. Nígbà tí wọ́n Ghana ní last week, àwọn kan wá drop envelope sílẹ̀ fún yín. O ṣe, wọ́n lè máa lọ sí ẹ. All right, sir. What kind of people? What's this? What's all this? Song Tony Berry, Tiki Lobby. Goodbye. Song Tony Berry, Tiki Lobby. Goodbye. How are you? Sir, I'm so sorry, sir. Can you please repark your car here, sir? That's good. Wọ́n má worry tí ẹ, okay? Yes, sir. Mo fẹ́ sáré rí ọ̀gá yín ni. Ṣé wà lára ni? Ben, sir. Mo máa tó jáde padà ń sìn. Okay. So sorry, sir. I don't know anything about this letter. Shut up! You know nothing about what? And you are working in this office. Hey, Mom, kokoni bakini. Give it to me! Alright. Kò sí problem. Èwo nínú yín ló gbé envelope sílẹ̀. Banji ni, sir. Banji, ìwọ ló gbé envelope sílẹ̀. Alright, good. Nígbà tó fún ẹ ní envelope, ta ló mú envelope? Banji, o rántí gba detail ẹni tí ó fún ẹ ní envelope. Yes. Banji, consider yourself fired. You are gone already. Okay. As a matter of fact, I don't know your purpose for working in this office. But by the time to bá spend a long time nílé, wàá mọ reason to fi lose iṣẹ́ ilé. No problem. Kẹ́ni ẹ fún mi 2 minutes. Kẹ́ni ẹ fún mi 2 minutes. Useless people. Èèyàn mú envelope wá ẹ̀ mọ́. And you are standing right there. Out of my office! Sorry, sir. What? Ta ló lè mú envelope yìí wá náà? Yes? Who is there?
What's your right? Please, don't kill me, please. Whatever you want, I am ready to cooperate with you. I will give it to you. Please, keep quiet. Mi ò wá síbí láti wá pa ẹ́ pẹ̀lú ìbọn nítorí ó dàbẹ̀ ní pé o ti kọ́ wípé o ní kúkú ìbọn ọ̀tọ̀ máa kú ikú tó sọ pé ó máa kú ó wà lọ́wọ́ mi. Sóhun tó ní ìbẹ̀rẹ̀ tí kò kí n lópin. Goodbye. I sense this. Yes. Mo mọ̀ pé wà ní Ghana. Mo monitor títí ó fi dé ọ́fíìsì láàárọ̀ yìí ni. So. Ọmọdé. I could teach you 5 minutes ago, Lord. Irú kiri ní ìbá ìtorí ọ̀nà kí mo jẹ́ dírímà fún náà. Ìdí mi kọ́ gàmọ́ wà sí ọ́fíìsì lónìí bóyá orúkú tó pọ̀ wọ́n kò bá lọ́pọ̀ wọ́n. Ilé ìbá ga ọ́. Abba, Secretary, kí ni orúkọ ẹni tó wá bá ọ̀gá yín dáa? Mi mọ̀. Ṣùgbọ́n gbọ́dọ̀ gàdé láàárọ̀ yìí, wọ́n sọ pé àwọn fẹ́ lálejò. Ṣùgbọ́n kọ́kọ́ tí mo mọ̀ ní pé ẹni náà ga. Oògùn. Ǹjẹ́ mọ̀ bí ọ̀gá yín bá ẹnikẹ́ni jà nínú ọ́fíìsì àbí ní ìta? Our boss is a gentleman. Very caring boss. Won't make anybody jara. Won't make anybody of our lives. Don't buy your jar. It's a rabbit of people buying but don't buy your sort of phone. So, ọ̀rọ̀ owó kò ṣòwò tí wọ́n sọ fẹ́ ni ẹgbẹ́ òun àfọlọ́pàá. Don't buy your
Ó dáná, fóònù ọ̀gá yín kọ́. Ṣé tí mo ní? Ó yé mi. Púpọ̀ nù yín máa bá wa dé station wa ká lè ṣe ìwádìí tó tọ́ àti tó péye. Move. Mo lọ. Ọlọ́pàá ni ìyá ilé mo ti lọ. Thank you. Yes, ma'am. Welcome, sirs. Kí ló ṣẹlẹ̀? Idiot náà sọ pé ń gbọ́n àpò wà yóò ayé manager. Yes, sir. Wọ́n ní idiot yẹn ń gbọ́n. Kí ló ṣe tó ń gbọ́n? Mo gbọ́ sá, mo gbọ́. Kí ló tọ́jú sí ẹ̀rọ ìṣòro ní ìsìn? Orí mi mú bọ́ ní sìn, òun gbọ̀n kó fi ọkọ̀ síbẹ̀ yẹn sísìn. Mo fi kọ́kọ́ síbẹ̀. Ọlọ́tọ́jú kankan, bring it out, let me see. Fóònù mi, fóònù mi. Sir, ó ní fóònù sir. Ó ti wà lókè sáà àti àríjẹ fún mi. No, don't tell me. Will you shut up? Tó bá gbọ́n ṣọlá sọ pé ń gbọ́n ni. Kí ló ṣe ń gbọ́n? Mo ò tẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. Ó kọ̀ jọ́dọ̀ ẹ̀bẹ̀ tí ń pa ẹ̀rọ pé ń gbọ̀n, ń gbọ̀n. Keep short. Tó bá rí pé wọ́n máa ń gbọ́n. Gbọ̀n. JB, ọmọ receptionist ọkàn mi kò mọ́ sí. Ẹ̀mí mi sọ fún mi pé bọ́mọ ẹ̀ ṣe rí ìwé ṣe yẹn, she's up to something. Kí lẹ fẹ́ kí n ṣe fún? Good question. JB, lọ wádìí ọmọbìnrin fíní. Okay, sir.
Hello? Hello? What's wrong? What have you been contemplating with me? Kí ni ojú síbi? Kí ni ọkọ tó ń ṣe ní pẹ̀lú? Àbí? Mo ti máa ń sọ fún yín pé òkun òkè ń gbòòrò káwàrà. We should use more of this. More of this. Torí Ọlọ́run mi ò experience irú kan báyìí láyé mi láti bí 5 years tí mo ti ṣiṣẹ́ tí mo ti manage nígbà mi ò mọ anything nípa tẹ̀sán sà torí Ọlọ́run sà. Yes sir. Yes sir. Ṣé èrè ni wọ́n ta ló bá sọ̀rọ̀? Wọ́n ní ta ló bá sọ̀rọ̀. Ṣorí tó wá pọ̀ wọ́n tí mo jókòó sí. Ìbéèrè tí mò ń bí ó lè wá jẹ́ for the last time tí màá bí ẹni. Ta ló ń bá sọ̀rọ̀? Mo ló tọ́jú kankan kó dẹ̀ gbà àbọ̀gbà mo mú fóònù jáde pé mo tó tọ́jú àbí ó fi hàn wípé fóònù ló wà ní tiẹ̀ ńgbà tí mo wọlé tí mo rí ẹ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni nígbà tó máa tún rí ẹ sí wọ́n bá fóònù lọ́wọ́ ẹ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Sọ tó sọ ọ́ sẹ́ni pé yóò bẹ́ẹ̀ tó sọ̀rọ̀. Ta ló wà ń bẹ̀ ọ́? Ta ló wà reception? Ta ló wà ń bí? Ẹ̀wọ̀ èṣìkí á máa ní láti gba ṣọ́ọ̀kì ọ̀gá mi tó dé èṣìkí á èṣìkí á náà. Tí bá jọ wà ní kí ó sàdúgbò tí mo sì lè mú sí bí ìní fọláfọlá kò sí problem bí mo máa ń lò tẹ́lẹ̀ kò pẹ́ rárá. Ta ló wà ń bẹ̀ ọ́? Ta ló wà reception? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀wọ̀ ní láti ṣe kí á máa ní láti gba ṣọ́ọ̀kì ọ̀gá mi tó dé náà. Fara burúkú ìbalẹ̀ náà kí ló ṣẹlẹ̀? Bọ́dà. Ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fóònù nígbà tí mi wọlé tó tún fi post tẹ́lẹ̀ as a receptionist o tún wọkọ̀ ọ̀rọ̀ lọ tún lọ ń pè àwọn tó gbéṣẹ́ fún mo wọlé nígbà tí mo wò tẹ́lẹ̀ yìí kò tí bí 20 minutes tó fi ní fóònù wà ní ti experience. But kí ló ń ṣe àwọn people yìí náà? Baby,
ṣé o lè believe pé láti ẹ̀kan tí mo ti ń pè wọ́n bí nǹkan? Báwo mo ṣe fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀? Wo nǹkan tí ẹ̀ ṣẹlẹ̀ nǹkan ò ṣẹlẹ̀ o. Èmi ń lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀ ni. Anybody tí máa bá mi máa sọ̀rọ̀ sí wọn because wọn ò mọṣẹ́ wọn níṣẹ́. Mo ti gbọ́ ẹsẹ̀. Orúkọ smart. Call again. Last call to make 3 hours ago. So smart dey pe o delete gbogbo àwọn calls pátápátá. Very pé o mọ̀ tó. Tani ó pè é àbí tí ó pè é 20 minutes. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà yìí? Tí o bá fẹ́ tó ń bá sọ̀rọ̀ lórí fún. Màá pa ọgbọ́n ẹ̀rú sí. Take it easy, what is it? Ọmọ tó fẹ́ sí ọmọ wa yìí, èèyàn kan wà mẹ́, ó sọ pé òun máa pa gbogbo ìyá. Báàgì mi! O gbọ́ pa. Gbogbo tó ń sọ bẹ́ẹ̀ yìí. Àwọn tí mo gbọ́ pa. Báàgì mi dà. Adunlade, ìwọ ni àrètí kò fún wa ní go ahead because I don't understand. You don't understand what? Adunlade, I sense something. Bóyá ni mo ṣe pé ọ̀pọ̀ tó serious ó ti ṣẹlẹ̀ sí arábìnrin tí wọ́n bọ̀ fi lọ́mọ. You're making sense. Can you sọ fún mi 75% wípé ọmọ yẹn ti kú? What? I swear to God. Give me the key. Let's go. I don't understand. Sí Mr. Patrick kò sí anybody bí báyìí ó ṣe pààyàn tán sí bí mi. I don't know why. You say? Ẹ ti pẹ́ jù ẹ̀yin ọlọ́pàá yẹn ẹ ti pẹ́ jù náà látàárọ̀. Easy ìyẹn kọ́ ló kàn báyìí. What's the whole problem? Kí ni problem ẹ̀? Kí ló kọ́ ẹ̀ mẹ́? Ní tí ó pè lọ́wọ́ tí ó pè lẹ́sẹ̀. Where is the place? Ẹ jẹ́ ká lọ but ẹ ti pẹ́ jù. Ẹ ti pẹ́ jù. Ẹ máa bọ̀ sà, room yẹn náà ni. Òun ní sà. Bá a ṣe rí ní ẹ̀ sà. Manager. Yes sir. Òkú tẹ́ sọ wípé wọ́n pa síbí dà, bolúwà. To our surprise sir, wọ́n ti gbé lọ sir. Yes sir.
Are you sure wípé wọ́n ti gbé òkú yẹn lọ? Wọ́n ti gbé lọ sir. Wọ́n gbé lọ ní sir. Officer. Okay. Officer. Sir. Lọ wọnú toilet. Okay sir. Manager check out. Okay sir. Let's go. Let's go. Yes sir. Bẹ́ẹ̀ni sir. Sir. A ti débẹ̀ lóòótọ́. Àmọ́ ohun tó jẹ́ ohun tó yà mí lẹ́nu ni wípé a ò bá òkú yẹn nínú yàrá. Yes sir. Ẹ má worry sir. Àwa tún ṣe ń gbìyànjú láti ṣiṣẹ́ lọ lórí ẹ̀ sir. Ṣé gbọ́? All right sir. Yes sir. Okay sir. Ọ̀gá ọlọ́pàá, ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ṣé rí ìgbà tán ti sọ fún mi pé àwọn ọlọ́pàá ń bọ̀ ń bíbá nínú mi ti ń dùn. Ṣóyè yín, ẹ̀yin ni mò ń dúró dè látàárọ̀. Tó yẹ ká ti máa lọ bọ̀ mú pé mo gbọ́dọ̀ dúró dè yín kí n lè sọ tẹnu mi àti tójú mi rí kí n sọ fún yín. Torí pé mi ò láì kíyàn máa hùwà bàjẹ́. Mi ò láì kíyàn máa ṣe ibi tí ọmọ làkejì ẹ̀ ni mo ṣe wò pé kí n ṣáà dúró kí n sọ ti tẹnu mi. Ṣé rí àwọn tó yìnbọn pààyàn yẹn? Nígbà tí wọ́n yìnbọn pààyàn yẹn tán ń lọ, mo rí wọn gbà tán ń lọ. Ó ní nǹkan tí mo dá ojú ẹ̀ mọ̀ dáadáa. Mo ti rí ó ti wọ inú ilé kan bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta rí. N tẹ́ sọ ní wípé ẹ dá ẹnìkan mọ̀ láàrin wa. Oh anybody. Ẹ máa lọ. Ẹ ní sùúrù náà. Ẹ máa ní láti take it easy ni. Ṣé rí tẹ́ bá ṣe tó láti ràn wá lọ́wọ́? Kò sí ní tó bá dé nínú nǹkan tá à ń ṣe yìí náà. Ẹ jọ̀ọ́. Ẹ wo ọ̀gá ọlọ́pàá. Èmi ṣetán àti ràn yín lọ́wọ́. Tẹ́ bá ti máa promise èmi pé mi ò ní ní any problem pẹ̀lú yín. No. Kò sí nǹkan tó jọ mọ́ problem at all. Ẹ ò lè ní any problem. Ṣé ti gbọ́? Okay. Ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká máa lọ sílé. Ọ̀yá. Ọ̀gá ọlọ́pàá. Ẹ fast o. Ẹ ti fast jù. Ẹ tẹ̀ ṣe fún mi léèní bódọ́ọ̀là àbọ̀túnla mo lè fún yín ládírẹ́sì ilé mi gan ẹ dẹ̀ máa wá mi wálé máa gbé mi lé ẹ mọ̀ ilé ó ti yá jù. Ṣé rí iṣẹ́ tiwa tá bá ti bẹ̀rẹ̀ báyìí a máa ń gbìyànjú àti jẹ́ kí continuity wà pẹ̀lú ẹ̀ ni okay. Ibi tó yẹ kí n ti fura ni wípé unknown number náà fi ń bá mi sọ̀rọ̀ gbogbo bọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ in fact in tó really confuse mi ni wípé wọ́n ń bá mi sọ bíi pé wọ́n ti máa ń patronize wa dáadáa ń bì báyìí wọ́n bá mi sọ pé kí n arrange room 214 àbí room 241 sílẹ̀ fáwọn very funny ìgbà tó dẹ̀ máa dé mi ò dójú any one of them mọ̀ ṣàdédédé ọkọ̀ dájú sọ ìkan lára àwọn workers wa mi ò mọ tó wà láàrin àwọn méjèèjì wọ́n dẹ̀ káàmù gbogbo wa síbí báyìí next thing tá a máa rí ni pé wọ́n ti pàtàwà ọ̀pàtàwà. Wọ́n ti gbé lọ. What? Káwa lọ. Wọ́n gbé òkú ẹ̀ lọ. Tẹ́ bá ní any information about it, ẹ má hesitate láti contact wa, okay? No problem. But àwọn kan ti wá láti police station. Tó ní wípé tá bá rí any report ká fún àwọn. Ẹ̀yin náà tún wá láti state CID ẹjọ́ tálẹ́yìn tá a fẹ́ fún ní report gọ̀gọ̀gọ̀gọ̀ ní àti pé ẹ̀yin gangan àní kọ́ńtàtì ẹ fún wa ní nọ́mbà yín gọ̀gọ̀. Tí ẹ bá ní any information àwa àmọ́ bá ṣe máa get back sí. Okay sir. Let's go. Thank you very much. Yeah. Let's go, don't worry. wọ́n ní kó dájú sí ní dàgẹ́rẹ́ ọ̀mú báyìí sí. Wọ́gán nǹkan tí máa ń ká lára jù ó lè ní sùn bó ṣe dá sí ìsìn òun kó máa fi dùn sí ni. wọ́n kàn fẹ́ jọ àǹfààní jẹ́ kó dájú nǹkan kan fún wa. Màá wẹ̀ tá à ń ṣe lórí o ó tún bú wa. Ẹ wo ẹ má bára yín jà o mi ò fẹ́ jà mi fẹ́ fẹ́ bára yín jà ẹ ti gbọ́. Mi ò fẹ́ jà o ẹ ti gbọ́. Skelewu mò ń bọ̀. Ṣé jàre màmá ẹ fẹ́ fún wa. Ẹ má bára yín jà o.
ilé tí Ibrahim fẹ́ wọ̀ ní tó ń wọ̀. Màmá tó ń lọ. Inú ilé tó ń wọ̀ ní. Òun sọ pé ọkùnrin yẹn tí mo máa rí yẹn ibẹ̀ nínú ilé ìlú náà máa wọ̀. Ok. Ọmọ yìí pẹ̀lú ìrígbé wọn jàre. Jẹ́rí ọkọ mi. Ẹ tún wá lọ jókòó sínú ṣọ́ọ̀bù mi. Máa ń mi. Ọkàn sọ ni kákan tó kó kalẹ̀ sínú ilé kólú ẹ máa wíri bí mo ṣe lọ ṣọ́ọ̀bù yẹn sìn àmọ́ èèyàn máa bá sọ̀rọ̀ ìdí àtọ̀ fún pé ká jókòó kalẹ̀ sínú ilé. Jíjókòó dànù àìsàn ló kó bára. Àìsàn ló kó bára. Ṣé èmi ò sí níbi ìbàyí tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ni? Ṣé mi tẹ́ ń tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ máa mi? Mo ti gbọ́ oúnjẹ ń kọjá rẹ. Oúnjẹ ti fẹ́ jiná. Omi yẹn pé màmá tó ń lọ yìí ló bí bọ̀bọ̀ yẹn àbí. Rárá o èmi ò lè sọ ò bóyá ìyá ẹ̀ lè ṣáà mọ̀ pé ilé ìlú bàbá yẹn náà wà. Anyway kò tiẹ̀ sí problem pẹ̀lú ìyẹn ó yá jálọ bọ́lẹ̀. Mi ò lè bọ́lẹ̀ o mo mú yín débi báyìí tán ìtura ní kí n bọ́lẹ̀ èmi ò lè bọ́lẹ̀ láéláé mi lè bọ́lẹ̀ ẹ wò torí pé mo ní ìfẹ́ sí iṣẹ́ ọlọ́pàá tẹ̀ ṣe torí pé iṣẹ́ ọlọ́pàá ilé mi náà fẹ́ ṣe tẹ́lẹ̀ bọ̀ dáàdì mi ní ìgbà mi bá má mú yín wá bíbáyìí torí kò tiẹ̀ sí ètò kàn mí nínú ọ̀rọ̀ yìí rárá. Okay, má worry. Officer, let's go. Please, what can we do for you? Okay. Ẹ jọ̀ọ́, ta ló ń gbé nínú ilé? What a question. Ẹ̀yà àwọn àgbàlagbà méjì ẹ̀dẹ̀ ń bèrè pé ta ló ń gbé nínú ilé. Èmi tí mò ń gbé nínú ilé rẹ̀ àwọn ọmọ mi tí wọ́n kọ́ ilé yìí fún mi àwọn rẹ̀. Ẹ jọ̀ọ́ mà, ọmọ yín ọkùnrin, ẹ jọ̀ọ́ níbo ló wà? Ibo ló ń gbé? Àti wípé iṣẹ́ kí ló ń ṣe? Ọmọ mi ọkùnrin. Bẹ́ẹ̀ni. Mo bí ọmọkùnrin kan àti obìnrin méjì lára àwọn obìnrin yẹn ìkan ló wá kí mi nínú. Ẹ jọ̀ọ́ mà, ọmọ yín ọkùnrin yẹn ibo ló wà báyìí? I beg your pardon. Wọ́n ò lè ń bèrè yẹn. Ẹ ń bèrè question báyìí lọ́wọ́ àgbàlagbà báyìí. Tó bá yẹ pé ìwé mi lè ń bèrè question lọ́wọ́ ẹ̀ ṣé ẹ lè máa bèrè question yẹn lọ́wọ́ mi? Madam, stop ẹ! Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ kó wá ṣe wá ṣe ni? Ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi, kí ni kò tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́? Ẹ wo, mọ́mì, bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ máa tẹ̀lé wa dé station wa. A ní àwọn ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹjọ́ torí Ọlọ́run. Ìbò máa ń yọ lómi kọ́kọ́. Ẹjọ́. Ó lè tọ́lá. Ẹjọ́. Ẹ fi ṣọ́, àtọ́lọ́gbà nílò. Torí Ọlọ́run. Mami lọ bọ̀. Mami àwọn ìgbà fún. Ṣó ń wo ṣó ń gbọ́ mi ò lè wá sí Amẹ́ríkà kò tí ń ṣe lọ́wọ́ yìí tó bá mọ̀ pé iṣẹ́ yẹn iṣẹ́ tó ká lára gan ni pé ká pàdé ní China lórí China jìnnà jù fún ẹ iṣẹ́ yẹn ò ká lára tó bá ti ká ẹ dáadáa kó pè é padà ṣùgbọ́n. Oh, how far between my everything's set. Ẹjọ́ ta ni tó ń ṣe ní kankan? Báwo ni wọ́n ṣe mọ̀ pé ẹ wà nínú ìtẹ́ yẹn kankan? A ní ìmí ìmọ̀ ọkọ̀ tó ń ṣẹlẹ̀ ta ni tó ń sọ yín. Wo máa gbẹnu kó lórí ẹ̀ okay? Àti sort ẹ̀ out. Lọ́lọ́ ní kí wọ́n bá tó smart dáadáa. If not so, tá a sọ ẹ̀kọ́ láwọn ọmọ wa sọ. A lot of things that is lẹ́yìn ó yẹ kó understand. Shut it. Àti mo ojú lówó yìí sọ fún mi. Mo ṣorí mo ní tí ó bá tó àsìkò àti ṣù ìdí òkè ńlá confirm. Lásìkò bá tó fún mi láti dé òkè lógún wọn. Mo bẹ̀rẹ̀ wọn báyìí. Ó mọ̀ mí. Owó má di ẹ̀kọ́
ìyá ẹ ló máa ṣe bóyá táyé bá gbà yín máa fún JB láyé kúrò yìí fún tó bá ṣẹ̀ mí tí màá rí ẹmu máa pa owó ẹbí kò fọ àwọn ṣọ́ọ̀tì tó bá ṣẹ̀ mí ni mo sọ tí mi bá rí ẹmu máa pa owó ẹbí pátá tí èkúté lẹ́yìn bá rìn sásìkò yẹn. Hello. Hello, Jíbọ́lá. What? Ẹ̀mí ìyá ni mo sọ̀rọ̀. Mọ́mí, ibo lẹ wà yìí? Ibo ló wà? Àwọn ọlọ́pàá ti mú mi o. Police station. Kí lẹ̀ ṣe ń bẹ̀? Wọ́n ní àfikún yọjú. Mi ò mọ station. Hello? Mr. Man. Your game is over. Tó bá nífẹ̀ẹ́ mọ́ mi yọjú sí station, okay? Hello? Hello? Officer, dúró. Ẹjọ́ máa ṣe mí léṣe ẹjọ́. JB kí o ṣe? Wọ́n arrest him on this police station. What? Calm down. JB. JB. Yo. Fiyele. Máa kí ẹ dẹrù. Okay? Máa kí ẹ dẹrù. Ti bọ́. Ọ̀kẹ́ ọjọ́ ẹ̀. Ẹ má ṣe mí léṣe torí Ọlọ́run. Ẹ wò ẹ fún mi ní fóònù yìí mo mọ nọ́mbà ẹ̀ sórí máa pé ẹ jọ̀ọ́. Àjọ ìṣàlẹ̀ kí ló ṣe torí Ọlọ́run kí ló fẹ́? Ìdìbò ẹ̀rọ. Take a whiskey. Gbà lọ́wọ́ mi now. Adúní ẹ ti bà nǹkan jẹ́ ẹ ti sùn lé mọ́ mi lórí wàhálà ni o wàhálà lálódé yìí. Ẹ mọ̀ pé nígbà tí ẹ ti lè jẹ́ kí ọ̀pọ̀ làwọn láyé escape wàhálà ni kí òun náà kì í ṣe ẹran rírọ̀ rárá á bẹ̀rẹ̀ sí nínú 1+1 ibo ni wàhálà ìdílé wa tó bá lọ mọ̀ pé mi ni iná la fi sórí òrùlé sùn yẹn o ó máa léwu gan. Pílà ó ní mà kí ajá kó rí mọ́tò kó sá àmọ́ bó pẹ́ bóyá ẹ̀rọ ògún òun ni ajá máa ṣe. Pílà ẹ relax ọ̀rọ̀ wa tó bá wọn là. Àdùnní torí ajá míì tó bá clever dáadáa abọ́mọ̀gùn lọ́wọ́ tó bá dẹ̀ fi lè bọ́mọ̀gùn lọ́wọ́ ó ti bọ́ lọ́wọ́ ọkú nìyẹn o tó bá dẹ̀ yẹ́yìn padà àwọn ọ̀tá ẹ̀ ló máa dojúkọ o. Hello. Abúlé gbẹ́jẹ́ ní Thursday mi ò lè ráyè ìgbà tí wọ́n máa jẹ́ àgẹ́bà sí i. Àdùn kí lẹ fẹ́ lọ ṣe lábúlé gbẹ́jẹ́ abúlé tí wọ́n ti bí mi nìyẹn ta lẹ fẹ́ lọ pa ń bẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ jọ̀ọ́ abúlé tí mo ti jáde wá nìyẹn. bẹ́ẹ̀ bá ní kẹ́ ìsọ̀kùn lọ́jà ńlá ni ó lè lọ bàrà lé tó bá lọ jẹ́ pé náà ìkọ́nà àwọn èèyàn mi ní ó lè lọ léwu torí Ọlọ́run ẹ ṣe sùúrù o. Ṣé fáwọn olówó títí wa ẹ tẹ́ gba mẹ́sàgì ọ̀tẹ̀. mẹ́sàgì wípé ọ̀kan láwọn kú. mi lè wẹ́ẹ̀dì láti.
Kí ló fi ṣẹlẹ̀? Jọjọjọjọjọ. Onírànú. Kò sí problem sir. Èmi náà mo wá ṣẹ́ ni. Mi dẹ̀ ní máa ń tẹ̀wálé bá mi get iṣẹ́. Mo sá. Mo máa ń láì bẹ́ ṣe máa ń dress. Ẹ wo, kábísẹ́nu kádákẹ́ máa lọ́rọ̀ bíbá yìí. Mi ò mọ bẹ́ẹ̀ o, but tẹ́ fi múra báyìí, mo mọ̀ pé iléeṣẹ́ yín yẹn ó máa wà ókè gan. Hello? Mommy. 40 minutes. 40. Hello, mommy. Hello? Mommy, hello? Oh my God. Yes, sir. Get up! Dọ́dọ̀ ẹ̀ láìpẹ́ sí ọkọ̀ náà. Ìwọ máa rí bá ti dọ́dọ̀ máa pè é wọ́n kàn sí rẹ́dì. Hold on. Màá gbẹ̀ wọ̀nà náà ló wọlé sí. Jay baba, I need to talk to you. No, má bá mi lọ sílé ìkọ̀sí. Má bá mi rí bọ́dọ̀. Àṣà ìgbà àwọn lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ sọ kọ́kọ́ fún ẹ. JB, àlùfẹ́ bá bọ̀dé kó gbàgbọ́ lọ́wọ́ ẹ̀. I'm so sorry. I need to talk to you now, please. Mom mi ló pè mí sí. Mo lè pè tí mi bá dọ́dọ̀ àwọn next 40 minutes when I'm out. So kí lè mí sí. Mi ò understand. JB, ìwọ understand? Ìwọ understand? Kí ló ṣe ẹ́? So pẹ̀lú gbogbo experience ẹ nídìí iṣẹ́ yìí, adventures ẹ, gbogbo technical know-how ẹ nídìí iṣẹ́ yìí, o ṣì wá ń gbọ̀n, o ń gbọ̀n, wọ́n fi ẹ̀kọ́ threaten ẹ, wọ́n fi màmá ẹ̀ threaten ẹ, o wá ń gbọ̀n, o ń gbọ̀n, o ń gbọ̀n. So ká ní pé mi ò sílé sí, mi ì sílé. Wọ́n mú bóyá wọ́n mú relative bóyá ṣọ́ọ̀tì àbí bíkì. So wàá fílẹ̀ kó lọ sí police shop kó lọ sí wọn. So o fẹ́ kí fearless kó lọ síbẹ̀ yẹn àbí? Tó bá mú wọn náà lẹ́ẹ̀mẹ́sì, so o fẹ́ kọ́ wá mú mi àbí? So o fẹ́ kọ́ mú mi? That's what you want, àbí? Use your senses. Use your senses. Ìwọ náà ṣe kí n threaten me. You know the techniques. Ìwọ náà ṣe threaten ẹ̀kọ́ yá àìmọye ìgbà. JB o ti pa so many people. Why come and feel my treatment? I'm working on it. So what am I saying? The body for my mouth to come out. Okay, sir. Chicken out. Ṣé máa jẹ kọ́? Mo jẹ. Ṣé kí n kò dùn? Pẹ̀lú bí mo ti ṣe ń gbóòyìn lórí fún yín, ẹ jẹ́ ká máa lọ sí hospital. Ẹ̀yà jíjẹ. Ti lọ bá mi ṣe àgbo, jẹ́ kí n máa gbóná. Àgbo wo lè ń sọ̀rọ̀ ọ̀pá ẹsẹ̀ ló ń sọ̀rọ̀ hospital ẹ̀ ń sọ̀rọ̀ àgbo. Màmí ẹ jẹ́ ká máa lọ. Jíbọ́lá fi mí lẹ̀ jàre. Ó fi mí lẹ̀. Jíbọ́lá, òun jìnnà sí mi jù. Kódà, òun jìnnà sí mi jù. Èmi fara mi. Mo lè sọ fún iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí. Kódà kan tó bá jẹ́ ìfẹ́ tí mo ní sí tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀. Kò yẹ kí n fi àwọn
àjọ ń ṣiṣẹ́ lẹ̀ lọ́wọ́ ìwọ wọn tẹ́ mọ̀ pé mo kú lẹ́yìn àwọn ọmọ wọn lè fi ilẹ̀ náà máa ṣàtúnṣe sí wọn ẹ jẹ́ ká máa lọ sọ́sìpítù ní ìsìn ẹ wọ́n láti tẹ̀lé àpò ẹ̀ṣin ẹ̀pẹ̀lẹ̀ bàtà wọn bá mi wá bàtà wọn. Mr. Jibola, situation mommy, oh serious there. Emergency, mom's hypertensive, and as a matter of fact, I think this is the time she needs you the most. Sherry, come on, magic can really push you like that. Time yìí wọn gbọ́dọ̀ rí nǹkan ariwo or nǹkan tó máa já wọn láyà or ṣe understand nǹkan tí wọ́n sọ ẹ jọ̀ọ́ ẹ máa need àti ní time fún nǹkan ṣe ti gbọ́. Oh, doctor, thank you. Èmi àti yín ti mọ́ra ọkùnrin bíi ẹ̀mejì mẹ́ta báyìí sí. Èmi fẹ́ sọ kankan. Ní ìgbọ̀rọ̀ tán èmi ìlera yìí tó bí ẹ ṣe ń sọ ẹ̀. But mo love mọ́mọ́ mi gan-an. Ó ní àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe fún mi. Tó jẹ́ pé kò síbikíbi tí mo lè wà. Àbí nǹkan tí mo lè máa ṣe tí mo lè gbàgbé ìyá ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo lè fún ẹ̀yin lówó kẹ́kọ̀ọ́ máa bá mi take care wọn. Ẹ understand tó jẹ́ pé ẹ̀yin lè máa bá mi take care wọn dáadáa bí mo ṣe lè ṣe. No. For now, kò sí nǹkan tí mo lè ṣe. Ju pé mo máa prescribe àwọn oògùn kankan fún yín tí mo dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń lò regularly, wọ́n máa wà okay. Doctor, yeah. Wow. Oh, congratulations to her. Ta ló wá wà pẹ̀lú ẹ? Dr. Yemi ló wà pẹ̀lú ẹ. Okay, that's good. Ẹ dẹ̀ pé wọn mọ̀ sá o, ọ̀nà àwọ̀ náà á dá sí àpò wa o. Ọmọ yẹn ló máa jẹ́ òun lọ́la Fatia, ẹ dẹ̀ kó rere náà sá. Lọ́la Fatia, ẹ̀jọ̀ ta ló bí mi? N rò pé èèyàn yìí ni woman yẹn nítorí mo rí ní wọ́ọ̀dù ọlẹ́kọ̀ọ́, Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí, Ọlọ́run ní ká máa ọmọ rẹ̀ lé ayé, ẹ kú ìwọ mú. Okay, o ṣe padà sí post ẹ. Nọ́ọ̀sì náà ní bí. Ẹ gbàgbé nǹkan yẹn sá. Ẹ lè lọ yọjú sí mọ́mì. Èmi náà fẹ́ yọjú sí mọ́mì àtọ́ ní ó ṣẹ̀bímọ yẹn. Bọ̀kẹ́ tó lọ ṣá máa prescribe àwọn oògùn yẹn fún yín. Thank you, doctor. I trust you. Ṣẹ́gbọ́, ẹ máa jẹ́ kó pẹ́. Ṣẹ́gbọ́. Sọ àlá sá. Thank you. You're welcome. Chairman ní kí n gbé fún yín. Kí ló ṣe ẹ́? Ojú ẹ̀ tí mò ń wo yóò wà òkè, kí ló ń ṣẹlẹ̀? Dá mi lóhùn, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ti arrest wọn. Nígbà wo ni? Wọ́n ti arrest wọn látàrí. Station ọ̀nà wa wà sí. Báwo ni wọ́n ṣe mọ mọ́mí ẹ̀? Yeah, tó nǹkan tó ń bọ́dà lè lórí. When I get to the office, màá make sure pé mo make àwọn calls kankan láti mọ station tó ń gbé wọn lọ. I will settle that. Thank you.
má bínú mi mọ nọ́mbà yìí. ọkọ làwọn. àdàbà ẹ̀ ń pò gidi bí ẹ̀ ń gbẹ́yẹ lóògbọ́ ẹ̀yẹlé gbọ́ o ẹ̀yẹlé mi gbọ́ ó ń pretend. Akin, you are very very stupid man. pé kí ni. ṣé o mọ̀ pé tí ológbò bá gòkè àjà ojú àtòlé àtọkọ. no kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ọkọ làwọn kò rí bẹ́ẹ̀. ṣeré láìpẹ́ láì jìnnà èmi bá mi ṣe ọ̀kan làwọn ọmọ àkànjì ọmọ abẹ́là mi oníkan ti fẹ́ fún. hello. Akin. àwọn bí ẹ̀dá kò má kọ́ ọ̀tẹ̀ tẹ̀lé. Shorty. ọmọ nọ́mbà 19 Adekola Street àdúgbò alárùn. ọmọ alárùn ọmọ nọ́mbà 19 Adekola Street. You're very stupid. ṣé nǹkan tó kò fi dá mi lóhùn dàbí pé màá wá àdúgbò yẹn kan. ok mo máa wá nọ́mbà 19 Adekola Street alárùn. wàá ṣe kí ni. mo máa get best. Good. ó lé nǹkan tí mo fẹ́ kí o bẹ̀rẹ̀ sí ni máa tail láti sìn lọ nọ́mbà 19 yẹn ẹni tó mọ̀ ni mo fẹ́ kó keep 24 hours surveillance lórí ẹ̀ má jẹ́ kó kú ní agbègbè ara rẹ̀ pé kó ti kó pé kó òórí fún ìṣẹ́jú kan máa kó ṣẹlẹ̀ o ti gbọ́ má lose sight ẹ̀ rárá ok. Yes, boss. Where's the phone? hello Àdùnní. yes hello Àdùnní. mo wí fún yín mo sọ fún yín o ẹ ti dá wàhálà gidi lẹ ti dálẹ̀ yìí mo sọ fún yín pé tájá bá clever ó lè perfect kó bọ́ lọ́wọ́ ọkú ẹ̀ẹ́dẹ̀ gbà sí mi lẹ́nu ọ̀kan làwọn ti pè mí sí yes ó ti mọ̀ ẹ ti fọ̀rọ̀ ìfalẹ̀ ju ọ́ ẹ ti fi falẹ̀ má ní kí n ní sùúrù please ikú náà sọ̀rọ̀ èyí náà no sùúrù mo ti gbọ́ sókè. dáàdì kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. ẹ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀. mo ní kò sí nǹkan kan. go. máa lọ tiẹ̀. ọ̀kan láwọn. JB nǹkan. ó sáré jáde sí. ó jáde láti bí wákàtí mélòó sí. látàárọ̀ ẹ̀ sá. kò dé sọ fún mi. mo wà surprise sá. Let's go. Èmi lékè gbà
40,000 ló wà mẹ́rin àti owó handout àti owó tó ló need kò sì fi manage now for now o ti gbọ́ àmúṣọrẹ njẹ́ o mọ̀ ìdí tó fi jẹ́ pé ogun tó ń béèrè pátá ni mò ń fún ẹ o ní pé mi ò fẹ́ kó o kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ó ń bà wá rere jẹ́ ni mi ò dẹ̀ fẹ́ kí o ya ọmọ onípàlẹ̀ ọmọ ìsọlẹ́nu torí pé à á béèrè lọ́wọ́ ẹ pé inú ilé wo ló ti bá inú ilé wo ló ti kó èèyàn wo lórí inú ilé ẹ tó ń wàkíwà tìtorí náà jọ má sọ mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí o ti gbọ́ jẹ́jẹ́ ni kó máa ṣe ok next week pè mí tó bá máa wálé máa jẹ́ kó mi o ti gbọ́ láyọ̀ ó dàbọ̀ ṣe jẹ́jẹ́ o ẹgbẹ́ burúkú ń bà wá rere jẹ́ ni o ti gbọ́ láyọ̀ o ìtọ́mọ ẹ kó lè fún ọ nísìnyí. ọ̀kan láàrún kí ni túmọ̀ orú eléyìí ó ṣe máa já wọnú ilé mi láì sọ fún mi pọ̀ ń bọ̀ àti pé pàápàá ṣé tí àwọn bá fẹ́ wọlé èèyàn kò ní tọrọ excuse ni ọkọ̀ máa gbá mi lójú láì ṣe pé o béèrè ojú lọ́wọ́ mi irú ìtumọ̀ kí ni ìtumọ̀ eléyìí kí ló fẹ́ gan pàápàá kí ló ṣẹlẹ̀ kí ló dé kò sí problem mi ì láàkì irú nǹkan báyìí náà. What? That's an insult. In rubbish wo lele na. Drop okay. that phone. Ọ̀kọ́lá wo ọmọ ìgbéde yìí láti máa sọ fún mi pé kí n drop phone nínú ilé mi ọmọ tí ò tó last born mi is an insult ó jẹ́ wò náà ó bàjẹ́ gan ni ó bàjẹ́. Akin. Yes. Insult náà tún ni insult ni nínú ilé mi láti sọ fún mi pé kí n jókòó ìwé ni mo máa sọ fún ẹ pé kó o jókòó kì í ṣe wọn ló máa sọ fún mi pé kí n jókòó. ṣé o fẹ́ kí n jókòó níyẹn o kò lè tó gbogbo ilé káyè ṣe máa no problem kò yẹ kó lè tó yẹ jọ bá mi gbébọn yẹn lọlẹ̀. má bínú bọ́mọ ẹ ṣe báyìí sọ̀rọ̀ jẹ́rẹ̀ ó rude gan. wọn náà rí bẹ́ẹ̀ tí nǹkan bá wà láàrin èmi àti ẹ wọn kéré jù láti máa dá sí wọn wọn tí ìbí wọn gbàtà àti mọ́ra bí mo wá ṣe dijú mi tí mo di ojú tí mo di kí n tó là ìta ẹ̀yin méjèèjì ìta. very very stupid. mo jókòó síwájú ẹ òun sọ fún àwọn ọmọ kan jáde you are mad orí ò pé. ṣé mi ò tó bá wọn. shut up. ok kò yẹ kó lè tó yìí ọ̀kan làwọn ọ̀rẹ́ ṣáà ni wá. òun rí mi fín náà. nínú ilé mi. ní kó má bínú. ó dáa. Akin. ok wọ́n ní ká ẹ má bínú o ẹ má bínú. ẹ má bínú jẹ. ok. yeah sórí Akin. ara pé o stupid ni ohun tó ṣe tó rán àwọn èèyàn sí mi kọ́ máa lépa ṣé nítorí owó tàjọ ṣe díìlẹ̀ àbí ṣé o rò pé tó bá pa mí wàá rówó yẹn gbà ni o rò pé tó bá pa mí wàá lè ní status wípé ìwọ ló pa ọ̀kan láwọn àbí láàrin àwọn tó kù wa. ọ̀kan láwọn kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn ohun tó ṣe náà ò dáa mo gbé business wá bẹ́ẹ̀ ó yẹ kó fún mi ṣé àmì ọ̀tọ̀ ní tó fún mi mo dẹ̀ ń pè ẹ́ fún mi lówó o rẹ́dí àti fún mi lówó mọ́ mo dẹ̀ rò pé ọ̀nà tèmi náà bá mọ̀ ní kí n fi gba owó yẹn kì í ṣe pé àtipẹ́ ni mo ní kàn ṣe mo threaten ni mo mọ̀ pé tí n bá threaten ẹ bó ṣe máa wá náà ni bẹ́ẹ̀ mi nǹkan expect kó máa gbébọn dání tó bá máa ṣoget but bí táwọn dé dúró yìí anything tó bá ti jẹ mọ́ bọ́ mi ò kí n ṣe rí ẹ̀ rárá o mọ̀ ọpọlọ orí lèmi nílò lásán jẹ́ ká gbàgbé ẹ̀. ṣé mo sọ fún yín pé Akin ló ràn ṣe é bó ti jẹ́ wọ́n sì pọ̀ ló ràn. no fún threatening ni jẹ́ ká gbàgbé ẹ̀ ká mọ̀ jẹ́ ká máa bọ̀ rẹ̀ wá lọ ìmí máa tó dáa pọ̀ láì. yes bó ṣe rí mo like ọ̀rọ̀ àwọn bàbá wa gan àwọn bàbá wa wọn ní làákàyè yes èyí tí máa ń like lọ́rọ̀ wọn jù ní bẹ́ẹ̀ sọ́nsì wọ́n ní ẹni tó bá yára òun lògùn máa ń gbé àìbẹ́ẹ̀kọ́. yes bet kí ni tó bá lọ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láàrin wa bí a ti yanjú ọ̀rọ̀ owó ká gbàgbé yẹn síbẹ̀.
àwọn arípọ́lọpọ̀ ṣe stupid náà ló fi mọ̀ pé mo ti ka ẹmọ́ sìn. Èmi ti yára ni. Yes. Má bínú jọ ọ̀rẹ́ mi. Ake mo mọ̀ dáadáa mọ̀ pé bọ̀ ní ẹ̀rọ náà. Ìbọn ràn mí mi ìnáyẹta ìbọn lè ràn mí o tó bá rí tí mo halẹ̀ ń bì kọ́ ẹnu lásán mò ń jẹ́ o mi iná ògùn bọ́ mi iná ògùn gbígbẹ́ o jọ torí ọlọ́jọ́. Ṣé ti gbàgbé kó sọ fún mi bóun lọ́dọ̀ bàbá lákọ́ 2 years ago. Yes mo rántí lílọ́bẹ̀ tí mo lọ́bẹ̀ kó lè dáa náà kí nǹkan lè bọ̀ sókè ni mo bá lọ lẹ́yìn ìgbà tí mo débẹ̀ tí wọ́n sọ pé torí ayé káyé má mú wa máa sí gbẹ́rẹ́ kan 210 sáà ní orí báyìí dé ìsàlẹ̀ èmi ti sápò mbẹ́ gbogbo èyí tó dẹ̀ kù mo believe pé ọpọlọ mi máa yanjú ẹ̀ mi ò wọ́ torí anything tó ní ṣe pẹ̀lú àdá ọ̀bẹ ìbọn mi nǹkan tí ẹ̀ ṣoògùn ẹ̀ kù fún. Wọ́n sọ pé ìnáwó pé Aki ò ní nǹkan tó já ìtàkùn lẹ́yìn tí. Let's go guys. Ọkọ là má fi bàbá mi ṣe. Oníkú sí pọ́n ìka olóore oníkú sí pọ́n ìka ogun bá jẹ lọ ọ̀pọ̀ àjẹbọ ohun gbogbo ló lérè ohun gbogbo ló lè sọ tiẹ̀ rere ò ní gbé ìka kò ní gbé ohun gbogbo la ó kéré sọ́gbà. Kò lọ àbí? Ìlòjú mi fẹ́ rí. Ìlòjú mi fẹ́ rí. Àwọn lélẹ̀ àwọn ọ̀rẹ́ dádì ni wọ́n ọ̀rẹ́ dádì ni wọ́n. What's all this? School ni mo ń lọ láàárọ̀ school ni mo ń lọ àwọn ọkùnrin mẹ́ta kan bó pàdé lọ́nà so ìgbà tí mi ìrójú wọn rí ọkàn mi ò true sí wọn so mo wá hang around lára ni so gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n ta ni mo gbọ́ àbálò àbábọ̀ ẹ̀kọ́ sí mo rí lélẹ́yìn. Ọlọ́wọ́ ẹ ti gbẹ́ jù keep quiet my friend. Adunni nípò. Who are you? Ìwọ ní gọ́ọ̀sì láti máa bèrè pé ta ni èmi àbí ó ti lé ní ọdún kan tí a ti lé ẹ káàkiri yes ǹjẹ́ o rántí ẹni tí o pa sí Pileco Hotel o rántí okay good so o tún ti wá pa ẹlòmíì sí ibà yìí. rárá àwọn kọ́lọ́pàá wọn dáàdì mi ni àwọn ọkùnrin mẹ́ta kan báyìí. kọ́mọ́ kíkọ́ bá fẹ́. good mi ò ní kọ́kọ́ láti bá yín sọ ìwọ àti àwọn ará ẹ̀ tó jọ bóyá ẹ̀ máa mú fún nísìn okay good kalile gẹ̀ẹ́tì máa wà ní come on stand up stand up. Drop your hand. do that my friend you are mad oya ẹ tó tẹ̀lé ẹ̀yà friend. Move out. Move my friend. Kí ló ń ṣẹlẹ̀ sá? No, just calm down. O ti gbọ́? Àwọn ọlọ́pàá ti wà ní gbogbo sọ̀rọ̀ nílé. O ti gbọ́? Má wọrí. Mo ti jáde sí o. Mo tó máa ṣẹlẹ̀ ẹ̀rẹ́ ìtàkùn ọ̀hún. Jimmy, gbọ́dọ̀ gba alájọjọ, ó ti ń wà ọkàn lọ tiẹ̀ wọ̀nyí tiẹ̀ pé ní oṣù kọ̀ọ̀kan. Ìwé tó ṣe iná dẹ̀ dùn ṣá. Kí ló kàn wọ́n sí máa? Kí ló ṣe fáwọn? Ó ní ìdẹ̀.
Mom mi ti kó sí police station. So, mama ẹ kó sí police station. So, yẹn ló wá waste life àwọn ọmọ. Ṣáà ló pa mama ẹ ni. Ẹni tó pa mama ẹ ò ṣe lọ bá kó lọ waste life ẹ. Kó lọ waste that family ẹ. Yes. Mama tèmi ti kú 20 years ago. Bòye ló pa mama mi. So what are you saying? O ní ògbélé náà. Àjọ dájú ni. O ti pààyàn rí so many times. Ẹ̀jẹ̀ wà lọ́nà wọn náà. So kí ló ṣe ẹ́? You're wicked. Àjọ wicked. Àjọ wicked. Mo ṣe wicked. Nonsense. I don't want to see me now. Eh? Chibi, you're not going to see. You're very stupid. Real. Jerry! Drop your gun. Go big in the other party surround. Man try everything for me. I will hit it. Drop that gun. Pẹ̀lú gbogbo tó wà níwájú mi tí mò ń wò yìí tí wọ́n sọ pé ó sọ yìí irọ́ ló ṣe ń pa ohun tí mo fẹ́ rí mi ò tí ì rí ohun tí mo fẹ́ gbọ́ mi ò dẹ̀ tí ì gbọ́ kí ló wà láàárín ìwọ àti àwọn èèyàn tó pa yẹn kí ni iṣẹ́ tó dà yín pọ̀ gangan wò mí last opportunity ló ní láti save life rẹ tó lo 10 years nílé ayé ìrora ló máa fi kú má bẹ̀rẹ̀ sí gé ara rẹ díẹ̀ tó máa fi kú ó pè é kó jẹ́wọ́ kó sọ fact of the matter. ẹ̀rọ dáàdì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ̀yin náà lè tọ́ wa dàgbà and iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ mi kàn lè ṣe anyhow and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí láti kékeré pé I do make investigation lórí any contract tó bá wá sí ọ́fíìsì wa níbí and from gbogbo nǹkan tí mo rí nínú file tó submit mo lọ ṣe investigation mi dáradára mo dẹ̀ find out pé most of the things tí engineer ṣoṣun tán kọ sínú file náà kò rí o dáadé especially iléeṣẹ́ CDA tán sọ pé àwọn làwọn kọ́ náà kọ́ dáadé ẹ dẹ̀ sọ fún mi dáadé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì ju bóyá 5 years ago lọ. But dáadé ṣe mọ̀ pé complaint tí engineer ṣoṣun sọ pé àwọn kọ́ ó ti wà in existence for about 10 years now so báwo nìyẹn ṣe máa bó ṣe relate dáadé. Mr. King ẹ jẹ́ kí n handle it. Ẹ ṣé gan ni ṣe inú mi dùn pé you're very very intelligent and ká ní pé a nírú àwọn èèyàn bíi tiyín ní pastors wa tán hẹ́ẹ̀dẹ̀ ní Nàìjíríà ìlú yìí àti gbèrú gan àní síbi tá a wà yìí bẹ́ẹ̀ but ẹ yẹ kí n ṣàlàyé àwọn tó yẹ yín fún yín nígbà tí mo wà nílùú òyìnbó mo ní set up relation yẹn gbà tí ma set up mo mọ̀ pé yes owó ló ń bọ̀ yìí because I have good vision gbà yẹn mo mọ̀ pé owó tó ń bọ̀ yìí ibi tí mo ti wá mo láti take into cognizance ìtumọ̀ ni wípé tí èèyàn bá kọ̀ èdè já lówó bẹ́ẹ̀ yẹn particularly ibi táwa ti wá àwọn tí ò mọ̀ bó ṣe lówó ẹ̀ wọ́n á bẹ̀ sí máa sọ oríṣiríṣi wọ́n lè máa bẹ̀ sí máa tẹnu bọlẹ̀ bóyá ó ṣoògùn owó ni ó ṣe kíní kan ṣẹ́ṣọ́ ni wọ́n á bẹ̀ sí máa lọ fún àwọn efcc lórúkọ olúwa ẹ̀ torí pé kíni inú níbí ni kò kà ìmọ̀ wá wò ṣẹ́jà nǹkan tí mo sọ sí mo yẹ fi àbúrò mi kó head iléeṣẹ́ yẹn fẹ́ mi kémi sit at the back kó tó ṣẹlẹ̀ nìyẹn èmi ni mo ní wà àbúrò mo ní kó head. o máa pọn bẹ́ẹ̀ alright so tí máa lè summarize bó nǹkan tẹ́ sọ while you were back into the state àbúrò yín ló bá yín execute project. Exactly gbogbo àwọn project àti ṣe. That's good but daddy ṣe fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ṣẹ́yìn mọ̀ pé company ten sọ yìí ti wà in existence for the past 10 years and as a matter of fact ẹni tá a sọ pé ó ní company yìí is over 60 years ẹ sọ fún mi how old are you even you how old are you ẹ sọ fún mi ẹ wo daddy ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe mọ̀ pé láti kékeré láti mọ̀ mí àtẹ̀mí àtàwọn àbúrò mi
mi ò dẹ̀ lè lajúlẹ̀ kẹ́ni kọ́kọ́ wà kó wá bayé mi jẹ́ ẹni tó fi mí sí in charge iṣẹ́ ó trust me ni èyìnbó là ń sọ ìdádì kéyìnbó tó fi èèyàn dúdú sí in charge company ó yẹ kẹ́ mọ̀ what it takes daddy 350 million daddy là ń sọ pé mi ò lè gbà for someone to come from nowhere and just spoil my reputation daddy I cannot take that. Mr. Akin nǹkan tí òye ọmọ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ dé sí whatever mixed up tó bá wà ní máa yanjú ẹ̀. ṣe rí àwa ilẹ̀ ìṣẹ́jú kọ́ṣà tẹ́ fẹ́ ṣe àwọn la máa ṣe so àwa lè máa gbé fún ṣọ́ọ̀ mi yìí sí ẹ̀ lè gbé fẹ́ any other person àwa lè máa gbé fún. Okay. Ilé iṣẹ́ yìí ní ká gbé fún. Wọ́n lè ṣe, ó máa ṣe. Ó máa ṣe. Ó máa ṣe. Kò sí problem. Since tí wọ́n sọ báwọn lè ṣe, tí ẹ̀yin náà dẹ̀ ti confirm pé wọ́n ṣe, kò sí problem. Tí yín ṣáà ní pé kẹ́ ṣiṣẹ́, tèmi ní pé kí n fowó sílẹ̀. Kò sí problem. Okay, kò sí problem. So, ẹ kàn fún mi like 2 weeks. Mo máa pay up front so that ẹ máa lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. 2 weeks. Sígbà tá a wà yìí. Bẹ́ẹ̀ni sir. Ó ṣì dá. Mr. Akin kò wá okay. Yes, ẹ mọ̀ pé èmi kì í ṣe bẹ́ẹ̀. Ṣé a ti agree nsìn báwo la máa ṣe ó ti gbà. So owó yẹn láti wá in 3 days time kò san owó yẹn fáwa káwa bẹ̀rẹ̀ iṣẹ́. Ọjọ́ mẹ́ta péré. 3 days. Yes. That's a day after tomorrow. Pẹ̀lú ní ọjọ́ mẹ́ta. Ọjọ́ kẹta yẹn ló máa better fún mi láti ṣe. Or better still. Bóyá ọ̀la. Good. Ẹ̀kọ́ ni wá fún check anyway. Ọlọ́run àpọ̀n ilé. Ojú òní tiẹ̀. Ipe okun mi lé o gbà sí mi lẹ́nu. O ní kábàámọ̀. Iṣẹ́ tèmi ṣe. So that ẹni tó fi mí sí in charge iṣẹ́ kó má bàa wà disappointed. And mo believe pé tèmi bá ti fún yín iṣẹ́. I mean, tí ma ti gbowó fún yín, mi ò ní problem on my own side. Kéyìnbó mi dẹ̀ dé kẹ́dẹ̀ fa àwọn nǹkan tẹ́tí ṣe hàn, ìyẹn ò ṣe problem. But daddy on your account, but mo believe come and deliver. Oh, thank you, gentlemen. Thank you so much. Welcome, sir. Brother. Please. Wò ní ṣe bọ́ọ̀lù mi? Èmi ló ń bá sọ̀rọ̀ kí ní sùúrù. Sọ́kà àlọ́fíìsì. Wọ́n wà lọ́fíìsì, sir. Ọ̀kọ́lá kí ni irú eléyìí? Irú rubbish wo ni? I don't just know. Ó ṣe lè jábọ̀ ní ọ́fíìsì mi, ṣé mo lè jábọ̀ ní ọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀ ni? Ọ́fíìsì ẹ̀dá. Lórí ọkọ mi. Akí ọ́fíìsì ẹ̀dá. Lọ́dọ̀ kí ló fún ẹ ní right? Kí ló fún ẹ ní ìgboyà tó wá pè mí lórí fóònù tó ń pariwo lé mi lórí? Lórí èlò. Ọ̀kọ́lá, dúró, ṣé n tí mo ṣe, ṣé mo wrong ni? Mo gbé iṣẹ́ wá fún ẹ. 350 million naira. Ó wá fún mi 10 million naira nú ẹ̀. 10 million naira. Brother mi, ìwọ náà wo 10 million nínú 350. Okay, má ò rí. 10 million yẹn mi ò lè gbà. Mi ò lè gbà. Mi ò pariwo lé ẹ lórí. O kò ṣe èrò làgbẹ̀dẹ ẹ̀kọ́ ta. O ṣe dájú iṣẹ́ yẹn kó ọ̀rọ̀ sí fún ara ẹ̀dá bó ṣe ṣe bẹ́ẹ̀. Ọ̀kọ́lá, tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ sọ. Mo mọ̀ pé o tó ṣe ni mo ṣe gbéṣẹ́ wá bẹ́ẹ̀. The fact pé o dẹ̀ ṣe yẹn ò mí pé kó wá rẹ́ mi pa, kó rẹ́ mi pa, kó rẹ́ mi ta, kó rẹ́ mi jẹ́. Rubbish nìyẹn náà. Mi lè gbà o. Nǹkan tó yẹ màá yẹ kó yí ẹ. Kí ni? Gbà tí mò ń pọ́n ọ̀hún lábẹ́ ṣọmọ náà rí. Yes, mo rí àmọ́ pé yes, o pa wọn la anybody náà lè pa wọn la tó bá dirú business bẹ́ẹ̀. Anybody lè pa wọn la. Yes. Màá jẹ́ kó yí ẹ. Àwọn tí mo pọ́n láyẹ kó jẹ́ lèmi lò pa àwọn yẹn lánìí àti kú wà nísà. Àbí? Confirm. Jẹ́ kí n sọ fún ẹ, àwọn tí mo pọ́n lá màá ṣe ìtúlẹ̀ lórí. Màálù 21 ni màá pa. Àgbò 21. Ẹ̀mú ẹlẹ́dẹ̀ 21. Ọ̀kan làwọn ó ti pọ̀ jù, ó pọ̀ jù, ó pọ̀. Wọ́n lórí púpọ̀. Wàá ṣe ẹnìkan lásán. Ọ̀kan là ló bẹ̀rù Ọlọ́run. Èmi á gbowó sí o, màá gbowó sí. Tí bá ṣògbé oṣù yẹn tán, tí mo pa ogun àti máa pa yẹn, tí mo lù wọ́n mọ́lẹ̀ tán lóye, èyí tó bá kú lójútùú yẹn gẹ́gẹ́ bí small boy tó jẹ́ níṣẹ́ yẹn fún. Èmi. Bá sọ yẹn fún mi, tó bá ti kéré mi ò ní gbà á. Mi ò ní gbà á. Mi ò náwó sí ẹ lójú, mi ò ní gbà á. Mi ò ní gbà á jàre.
mi ò ní gbà o èmi ò ní gbà o mi ò ní gbà tó bá kéré o èmi ò ní gbà á bí rubbish wo ni ṣé mo ṣe mọ̀jọ́mọdé ń di iṣẹ́ yìí ni mọ̀jọ́mọdé ń di business yìí ni náà mi ò ní gbà o. Mo wà ní restaurant wọn. Yes. Okay. Yes, boss. All right, JB. Boss, how many? Number 1, number 2, number 3, number 4. Thank you, boss. You're all welcome. Thank you. On your journey, Sure. You're all beautiful girls. Thank you. But let me ask you a question. Number 1, what's your name? Susie's my name. Rose Tinkle. I'm Bacon. Susie, Rose, Tinkle, Bacon. Beautiful names. Yeah. Now, you know, Prado at a bicycle. A Wolongwe. Prado. Oh, Prado. Sure. So if you just put me no láǹfààní láti yan nǹkan tí n bá fẹ́. Okay, 2 and 4, JB. Okay, boss. Okay. You and you. Hello, do them in the motor boss. Hello, do them in the reception, my buying person. Okay. You want him dead? 2M. Yes. Idiot and pay me on threaten. Ọlọ́run máa lọ sọ fún EFCC, ó máa lọ sọ fún commissioner, ó máa lọ sọ fún IG. Kó tó ṣẹlẹ̀. Ìyẹn ni mi. Ṣùgbọ́n tó bá rẹ lóhùn ọjọ́. Do your job. Do a neat job. I'll get back to you soon, sir. My God. Jọ kí ni ẹ fẹ́ wá sọ country ìdànù? Kí lẹ sọ ìlú ìdànù for goodness sake? Ha! Ẹ kàn ń pa èèyàn bí ẹni pa ẹran. Ẹ wá ń jẹ ilé onílé, ẹ fi ń bò tí ń lẹ́yìn. Káwọn èèyàn lè rí gẹ́gẹ́ bí èèyàn gidi. Nítorí àti lówó. Nítorí àti jẹ́ ẹni ọlá. Ẹ wá bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn káàkiri. Ẹ wá gbogbo nǹkan ẹ dàrú. Wò mí, kí ló dé ò ṣiṣẹ́ gidi? Láti jẹ́ èèyàn gidi. Creator will design life yín ní ọ̀nà tó tọ́ láti jẹ́ èèyàn pàtàkì. Ẹ wá mú gbogbo ẹ̀ wá dàrú. Ẹ wá mú wo mi. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. Kí lè rí ẹ? Kàn sọ fún mi kí ni èrè ẹ? 350 million àbí ìnáwó ẹgbàá. Mi ò mọ iye tẹ̀tì nọ́mbẹ̀. But the fact ni wípé àkáǹtì àwọn tó ti kú àtẹ̀yìn tẹ́ ẹ wà láàyè ìjọba máa gbẹ́sẹ̀ lé. Kí wá lè rí yín o pẹ̀lú gbà wọn tẹ́ ti pa. Kí lè rè wípé ẹja lé onílé ẹ̀fìbù tí ń lẹ́yìn? Sọ fún mi. Ìwọ náà dẹ̀ mọ̀ o kì í ṣọmọ kékeré. Ẹni tó bá pààyàn nílùú wa kí ló fi máa ṣe fún? Òfin máa pàdánù. Ìwọ fúnra rẹ̀ lórí ìdúró bó ṣe wáyé. Òkú ni ẹ. Náà sọ fún mi kí lè rí ẹ? Nígbà tó bá wáyé tẹ́ bàjẹ́. Kí lè rí ẹ? Detective Adekola, ẹ kú iṣẹ́ takuntakun. Thank you, sir. Ẹ kú ọmọ àfihàn ṣe wo àwọn èèyàn rèé wọ́n ṣiṣẹ́ gidi láti gbé orílẹ̀-èdè bàbá wọn ga ṣùgbọ́n èyí ṣùs láti ṣiṣẹ́ burúkú láti bọ́ orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ àbí ọwọ́ ṣìkọ́ ọlọ́pàá àti tìjọba á ṣe ń ṣàkàṣàkà. Dictator Abiola sọ fún Inspector Abiola pé mo ní kó rí mi ṣé o ti gbọ́? Take him away. Okay, sir. Move. Mo sọ pé mi ò ní lọ. Better. Ọ̀tá lọ àbọ̀. Mi ò gbọ́. DCO J.O. Andrew. J.O. Andrew? Yes. Ẹni kí DCO dúró wájú mi báyìí. Andrew. Kájọ sọ tí o bá mọ̀ pàtó ká ṣe. Abiola tí wọ́n sọ fún wa pé kó jẹ́ kó rí wọn. Where is Abiola?
ẹ jẹ́ kí Bíọ́lá wá dúró ń bì yìí tí ò bá mọ̀ nípa nǹkan tí a ṣe. My God, Andrew àti Bíọ́lá, kí ni wọ́n wá sọ iṣẹ́ ìdá for goodness sake? Kí ni wọ́n sọ iṣẹ́ ìdá, kí ni wọ́n sọ orílẹ̀-èdè ìdá? Wọ́n kọjú DCO lọ, kódà kó jẹ́ AIG, no, kódà kó tún jẹ́ IG, gbogbo yín pátápátá lọ́wọ́ òfin máa bà tó lè máa ṣe yín ṣàkàṣàkà. Ẹ túbọ̀ tẹ bá rò pé níbi kan tẹ fẹ́ sáà sí ò bá àpòrọ́ mọ́ DCO kó pòrọ́ mọ́ IG, ìyẹn ò máa kẹ́mí. But gbogbo yín pátápátá ni ọwọ́ ìjọba ló máa bà pátápátá. Ìgbà ilẹ̀ máa tó fi gbogbo nǹkan tẹ̀ ń ṣe àwọn tó kù yín wọ́n á fi ṣàríkọ́gbọ́n. Ẹ mọ̀ pé kò dáa kéèyàn máa já ilé onílé kó máa fi bò tẹ̀ mọ́lẹ̀. My friend, take him away. DCO J.O. Andrew. Ha! Inspector Biola. DCO Andrew. Ọ̀pọ̀ àjẹbọ̀, ohun gbogbo ló lérè, ohun gbogbo ló lẹ́san tiẹ̀, rere ò ní gbé, ìkà kò ní gbé, ohun gbogbo la ó kéré tó bá yá. Àní onínúure kì í kú sípò àṣebí, àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àmọ̀ pẹ́nu jí kò tó. Kábínì nínú ìyá kan kò pé kó má ṣe ní níjàmbá. Rere kì í gbé, ìkà kì í gbé. Ohun àbáṣe la ó fi gbà dandan. Olóore kò ní kú sípò ìkà. Olóore kò ní kú sípò ìkà. Bógun bá jẹ lọ, ọ̀pọ̀ àjẹbọ̀. Ohun gbogbo ló lérè, ohun gbogbo ló lẹ́san tiẹ̀, rere ò ní gbé, ìkà kò ní gbé, ohun gbogbo la ó kéré tó bá yá.